السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. Òdìrí wòye o, ẹ̀rí bá wọn, ọlọ́run bá ara dúpẹ́ fún. Mo fẹ́ ká jọ gbé ọ̀rọ̀ ọmọkùnrin yìí wò, fẹ́ ká sọ̀rọ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà, àfi ká jọ máa ẹ̀kọ́ kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ rẹ̀. Ó dà pé náà àwọn tó máa ṣe skit wọn, ọlọ́ba sàlú àbí nǹkan ni wọ́n ń pè. Ìkànnú àwọn àfáà gbà pé kí máa wé láwà níhùn. Sẹ́yìn kó nígbà náà wọ́n jọ òun láìkí wọn àbí kíní kan. Ẹ máa gbọ́n táwọn ọmọ yìí sọ báyìí nísìnyí. Sọ̀rọ̀ tó kéré àgbà má bínú tó wà lágbẹ̀ẹ́ rẹ̀. Ọlọ́run lè rán àfa kan sí ọpẹ́ nǹkan burúkú fẹ́ ṣẹlẹ̀ sí ọ. Ọlọ́run lè rán àfa kan sí ọ. All àfa is a scam. Gbogbo àwọn àfa tó wọ̀ yẹn ó lé ní wọn. Ló ṣàlẹ́wò yìí. Alága má bínú tí ń jáde níbi sáǹdì wọn mi rí dánlódù jù báwọn lọ́nà ni. Náà Ọlọ́run ò lè rán ẹnì kankan. Kódà kìí sàfà nìkan. Ọlọ́run ò lè rán ẹnì kankan. Nínú ẹ̀dá rẹ̀ kọ́ wa nàbí ma yajri bihil qadar. Ntí kádàrá ọmọ èèyàn. Ntí ó sọ ọmọ èèyàn nú ayé. Kọ́nà wa fi rán ẹnìkan pé lọ́ọ́ sọ fún lágbájá. Ọlọ́run ìrìn ẹnìkankan. Kódà kò fi rán ànábì kankan náà àwọn ànábì rẹ̀. Kìí sì fi rán ìkankan náà màláíkà rẹ̀ bẹ́lẹ̀ tó pè láàfà àbí tó pè ní pásítọ̀ àbí kìíní kankan. Wala ya'lamu ahadunil ghayba illa hu. Ẹnìkan kìí sì mọ kọ̀kọ̀ àfọlọ́ subhanahu wa ta'ala. Kódà àwọn tí ọ̀rọ̀ àkúnbí mi ó sọ àbí nǹkan àwọn tẹ́rù kò bóyá wọ́n mọ kọ̀kọ̀ pé àwọn kírísítẹ́nì kò tẹ́ bá sí àwọn sọ́hùn irọ́ ni ó dá wa lójú déwájú Ọlọ́run bẹ́ẹ̀. Irú nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ rí dáadáa táwa rí ìkan ṣẹlẹ̀ ńgbà kan sí kan náà àmọ́ kí omi ìbẹ̀lá yìí dì sí kọ́nà máa da sí jù báyìí lọ àtòyí ọmọ kálukú wa nígbà tó ọmọ náà kéré nígbà tó ń lóyún rẹ̀ àwọn aládùúgbò ẹ̀wọ̀n bímọ kan ọmọ ológo ni tán bá bí ilẹ̀ tán ká má fanu rẹ̀ tó padà máa ń di dáadáa wọn tán bá fanu rẹ̀ gbogbo ọjọ́ bá lé ọjọ́ mẹ́jọ rẹ̀ ọgbọ́dọ̀ mọ́ wọṣọ wáìtì ni ká máa tan kándù fún un gbogbo ẹ̀ pátápátá la bì í dànù àdéhùn mọ̀ pé ní irọ́ funfun ni irọ́ tí ò lọ walilahi alhamdu wal minna bẹ́ẹ̀ náà máa ń lọ bẹ́ẹ̀ lómi ìmí máa ń fàṣẹ sẹ́nu nínú wọn ìmí máa ń lo àlejànú ìmí máa ń lo olúgbòhùn gbogbo ń tán lò pátápátá wọn kò sí nǹkan kan tó mọ kọ̀kọ̀ tọ́lọ́run ó fi ṣe ẹ̀dá rẹ̀ wọ́n rẹ̀ sí nǹkan kan tó mọ kádàrá èsì táwọn náà ń kú èsì tọmọ wọn ń kú èsì táyé wọn rún èsì tí wọn báláǹsì inú ayé kó wọn mọ kọ̀kọ̀ débẹ̀ ni àwọn tán sọ fún àwọn ẹ̀dá pé ó tán padà ń kú yóò tí ọ̀dà fẹ́ lómi inú wọn náà ẹnìkan kan ò mọ kọ̀kọ̀ kódà ẹnìkan kan ò rí fìrífìrí jẹ pẹ̀lú ètò dájú nù ní ọlọ́bàṣà ló mọ sọ̀rọ̀ rẹ̀ sójà ni. tó mo lè sọ lójú àwọn àfa àbáyé kò sáà bá mi ò lè sọ lójú ẹ̀kọ́ ilé ní mi ò lè gbà. wọ́n ti lọ jìnnà sórí gbogbo ohun tó ń pè láàfà ẹ̀yin lè dàpọ̀ mọ́ra wọn al-alim onímímọ̀ gbogbo ohun tó ń pè láàfà àkọ́ni scam ẹ̀yin ló sọ pé ní àwọn tó jẹ́ scammer nù wọn àwọn tó ń jẹ ìbàjẹ́ àwọn lẹ̀ ń bá káàkiri wala aibu alaykuma àtàwọn tẹ̀ ń wíhùn àti irú ẹ̀yin náà ẹjọ́ ní àbùkù ẹni ìbúlẹ̀ ẹjọ́ pè yín ẹjọ́ lẹ́bi ni náà torí pé ní àwọn tó jó lóòótọ́ ẹ̀yin gan ọgbà wọn láàfà àwọn eléyìí náà sì ni wọn ní bá yín sóòótọ́ ọ̀rọ̀ àìmọye ìgbà wọn tún máa lé yín sáfà àwọn tó jó lóòótọ́ jẹ́ wọ́n sọ báyìí wípé kò sí ń tẹ́ pè láàfà tọwọ́ sí wípé ní tẹ́ bá ti ń wá ògùn túdè ẹ̀yọ́nú àfòràn àwọ̀rò òkígbẹ́ ayẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àgbélépọ̀tá tẹ́ ẹ bá ti ń wá àbí àfà kìíní ọ̀sẹ̀lẹ̀ mọ́fẹ́ tí sáfẹ́ bá mi yẹ̀ wò tẹ́ ẹ bá ti ń wá ẹ má wá sọ́dọ̀ àfà ẹ wá sọ́dọ̀ àwọn ológun Yorùbá àwọn kẹfìrí ní ọ̀dọ̀ wọn ni ẹ wá sí àwọn ni wọ́n mọ̀ àwọn náà mọ kórùn kan bẹ́ẹ̀ káàkiri ó sì dá wà lójú ọjọ́ lọ́gbọ̀n gbogbo pátápátá irọ́ lásán ni kò ní nǹkan kan sí torí pé ní la yughnil hadaru minal qadar nítorí wọn bá kọ mọ́ọ̀yàn ìyẹn ṣọ́ra mú ń protect ara mi kò wúlò fún kò lè wúlò ń bẹ rárá bó ṣe lè wọ ọmọ tẹ ẹ bá tí wọn wá tẹ ẹ bá nígbà náà ọ̀dọ̀ àfáà lẹ wá sí àfáà tó bá lóhùn mọ laysa musliman fadlan an yakuna alima kìí ṣe mùsùlùmí bèlè tí wọn wá jẹ àfáà ẹsàn níta àmọ́ ọtọrọ àwọn àfáà al-ilm ìmọ̀ ẹ̀sìn ẹ̀kọ́ wa ní kí lọ́lọ́run wí ẹ̀kọ́ wa kí lànàbì rẹ̀ wí tó bá ti di pé ní àyà Kùránì yọ wá ní gàrí jíra sọ́ra sá fún wọn àwọn tí eléyìí ń búnú àwọn tí ń bá wínú ni kìí ṣe àwọn àfẹ́sìn Ọlọ́run wí ànàbì rẹ̀ wí àwọn tẹ́jọ ń kóra yín kí tẹ́jọ máa parọ́ tara yín àwọn olè àwọn jàǹbá àwọn oníjìbìtì Ọlọ́run sì mú yín Ọlọ́run sì ń dojú tì yín bọ̀ wá látọjọ́ gánú láti bẹ̀rẹ̀ sí ní tẹ́ ìjọ òkú ọ̀la tí mú ìdí nǹkan lọ́ba kẹ́ wọn tẹ́nígbà náà ẹ jòkú ni ẹ̀jẹ̀ ẹ̀tẹ́ ẹ̀tún débi gánú ẹ̀tún tẹ́ bẹ́ẹ̀ sì máa tẹ́nu ni duribat alaykumu dhillatu wal maskana aynama thaqiftum ní gbogbo bí tẹ́ bá dé ẹ̀mọ̀ tẹ́ ẹ̀mọ̀ kàbùkù àfi tó bá pé ní kí ni ẹ yọwọ́ kó nu gbogbo tí èsì Islam tẹ́ ń pè ní Islam fáwọn èèyàn yìí lóko
ọmọ yìí mọ̀ sọ̀rọ̀ rẹ̀ sódà rẹ̀ ó kú tèmi náà fẹ́ sọ. nǹkan gbọ́ ó bá dúró owó tí mo ti kó bá àwọn àfáà bí ẹjọ́ ẹ bá bá ṣàdúrà ẹ ṣàánú wa nǹkan gbogbo ọ̀dọ̀ sọmọ yẹn ọlọ́fà ṣàánú ó bá dúró owó tà owó tí mo ti kó bá àfáà òkun alájí mo lè fi ra mọ́tò mo lè fi ra lẹ́fṣọ́ọ̀sì láti ẹ pé mo lè fi ra àwọn fúlàdì láyé ẹ pé máa tó gba síkírọ́rìtì ó tó gba síkírọ́rìtì ọlọ́pàá sórí dì mí ó sọ fún ọ àtiwọ́ tó ń gbọ́rọ̀ ya tòun náà tó jọ́rọ̀ bá sàlóhùn lọ́dà pé bí àgàkan ṣe láàrin ìjọ òní lọ́kọ̀dá fi dìtẹ́tì pé àsáwọn ará bíi ń gbà wọn ń tan àwọn ni alhamdulilayi bọ́lá wọn ṣe mọ̀ tó àṣírí ọ̀fà yìí náà nù ni àmọ́ wọ́n sọ fún ọ pé ní laysa laka an tunfiqa hadhihi al-mabaligha at-ta'ila adúrò owó tọ̀ náà yìí tó lè fi ra prado àbí nǹkan mi yìí ó nídìí kó náà kó tó lè gain protection ọlọ́wọ́n ọba kó tó lè wà nù ayé tó gbádùn tẹ́mi rẹ̀ ọ̀balẹ̀ ashart mọ́jẹ̀mú ni kí ló àǹtẹ̀jítẹ́nìbà zulm mọ́yànyàn jẹ́ mọ́ sí àbòsí fáwọn èèyàn wal ithm jìnnà sí ẹ̀ṣẹ̀ bọ́ bá ṣe ní kápá ẹnìkan kan ọ̀mọ́ tán o àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ́ẹ̀ pé nìyẹn mọ́ jìnnà sí sọ́ra ń bẹ̀ mọ́ sì gbájú ẹ̀ mọ́ lu jìbìtì mọ́ ṣe ṣìnà mọ́ jalè mọ́ jẹ̀tọ́ ẹlẹ́tọ́ mọ́lẹ̀ walazimi tawba wọ́n mọ́ dúnú mọ́ ìtúbà síwájú ọlọ́run wal adhkar ṣàdìkárò láàárọ̀ ṣe nírọ̀lẹ́ tó bá fẹ́ wọṣọ tó bá fẹ́ bọ́ tó bá fẹ́ sùn tó bá fẹ́ wọ tọ́ílẹ̀tì bàbá wọ bàtà rẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ní Islam kọ́ wa láàkàr tá a máa ṣe tí máa jẹ́ protection tó bá lè ṣe yín wàláhi alazim tatahaqqaqu ismatullahi alayk ìṣọ́ ọlọ́run máa dájú fún ẹ àwọn lọ kó fáwọn àfáàyàn bá wa ṣàdúrà ẹ kó ẹ̀yin lẹ́ ń fún wọn lóúnjẹ ẹ̀yin lẹ́ ń gbérọ́ ẹ̀yin lẹ́ ń promote rọ́ àwọn náà mí gùn mọ́ yín ẹgbọ́n tó padà sọ lọ́wọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ everybody ní ojú ẹnì kankan lẹ ó di nǹkan náà jẹ náà wá àwọn kan wá trending náà wá wọn lè sọ pé lọsẹ kan báyìí kò sẹ láyé àwọn kan kí àwọn kan kò sẹ sí lẹ́yìn wọn kò sẹ sí lẹ́yìn tí lóòótọ́ ló. ẹ gbọ́rọ̀ náà sọ̀rọ̀ àwọn èèyàn yuwalu nàkùn wọ́n wá ń bá yín wọ́n ń jòkó tì yín wọ́n ń pè yín wọ́n ń pàdé lóde ẹjọ́ ń míngù papọ̀ ìmọ̀ bà wá nu jẹ́ pé ní ṣé Islam náà làwọn lè sọdọ̀ lérí ibú báyìí náà ṣe rí ibú tán pè lẹ́sìn yìí pẹ̀lú kí wọ́n bá ru yín ṣe wọ́n ń jòkó tì yín òkèèrè lèyàn tí máa ṣe kí ni o lèyàn tí máa ń kọ èṣù èyàn jòkó tó ṣùgbọ́n lòun fẹ́ kọ̀ nítorí bá jẹ́ ìbàjẹ́ lára yín òkè wọn ti bá yín kọ̀ àwọn tó máa parọ́ nígbè yín àwọn ọ̀fẹ́ kẹ́ ẹ lùsì ẹ̀sìn àwọn ọ̀fẹ́ káyé yín ó bàjẹ́ làwọn gbọ́dọ̀ súnmọ́ yín irọ́ ni àti padà rí ọ̀pọ̀lọpọ̀ wọn padà ń tẹ́ àwọn fẹ́ nígbà náà gbé àwọn ọ̀fẹ́ kẹ́nìkan fẹ́ sílẹ̀ ọ̀padà sọ pé bonafide ìṣẹ̀lẹ̀ lòun ọ̀tàn àbí ọ̀tàn òkèèrè láti mọ ẹnu tó máa pa yín láti pé mọ̀ṣẹ́ báyìí báwa ti ń sọ ọ̀hún kò jù bẹ́ẹ̀ lọ wọn nídìí kan mọ́ tí wọ́n bá ti wà pẹ̀lú yín líbùtú nìyí nítorí tí wọ́n fẹ́ jẹ ní àwa náà mọ̀ àwọn náà sì mọ̀ ọlọ́run wa ṣe ń pín ní padà ń túṣẹ́ yìí náà lọ́wọ́ tá a bá sọ fún yẹn nígbà ọ̀yìn náà fẹ́ gbà wọ́n zuhur wọ́n fẹ́ mí ń gùnmẹ́ bí òrí lágbádá ni o ti bá dọ̀ Wasiu Ayinde o ti bá dọ̀ kíní kan o ti bá dọ̀ Òṣùpá o ti bá dé kíní kan ìtàn ń pè ní oríire láyé ní sínú wàwà Allah kò sí oríire orí ọlọ́run rẹ̀ àwa ń sọ ọ́ sí ìdájú bẹ́ẹ̀ lọ́wọ́ ipe kí ni o kò sórí alábòsí àwọn náà rí sóríire ààrẹ ikùn wọn ààrẹ àti fẹ̀yìn náà tírẹ́ǹdì fi yín ló kọ lẹ́bẹ̀ẹ́ tó mọ̀ yín sọ ó tọ́ ló sọ nítọ́pọ̀lọpọ̀ wọn lé nínú ayé yín ni wọn lé nǹkan mi kò sẹ́nìkan tí ń bá wọn tí ń bá yín láti ń bá wọn láti ń bá tán lálìkì àmọ́ yín fún kẹta lálìkì àmọ́ o ayé yín náà fi ń bàlìkì àmọ́ tí wọ́n jẹ́ wọn àṣìtàn lálìkì àmọ́ tí ń ṣe torí ayé ara wọn ẹ̀rí wọ́n fa ti ayé tí ń bàlìkì àmọ́ tí wọ́n jẹ́ wọ́n fàlìkì àmọ́ tí ń ba ayé ara wọn náà jẹ́ àwọn ọdún fira ọdún kápá kò bá yín ni nítorí òótọ́ ni pé ní ẹkú òǹdí ìbàjẹ́ kú òǹdí rédèrèdè àwọn olóògùn àlùwò ògùn ẹ̀ta kan táwọn ọkọ̀ yín ìtọ́nà sọ́tà níbi ẹ̀sẹ̀ wọn láàmú sọ́fà yìí òun náà sì ń tọ́ fẹsẹ̀ múlẹ̀ jù gbígbẹ lórí eré wà ibẹ̀ dáadáa wà lórí mọ́tò sórí ilé gbogbo ẹ̀ lápapọ̀ odò ayé padà gbé lọ yóò tún rú mi wá yín tó dùn ayé ò ní gbé lọ òun náà ní ìbáradà ó rí pé dè ní ìrun wákàtí márùn-ún òdínkù kò lé sí ààwẹ̀ òdínkù kò lé sí zakat òdínkù kò lé sí hajj òdínkù kò lé sí àwọn tó dùn ayé ò ní gbé lọ òun àwọn alibakiyatu solihat tájọ gbé díwájú ọlọ́run táfi rí kí ọlọ́run ọlọ́pàá sàlẹ̀ ìmí ṣe nàṣíhà fún ọ kó ń di àwọn ohun intense yìí kò sábọ̀ ń bẹ̀ ìwọ náà ti di báyìí intense pẹ̀lú àwọn ará bí tí ò sí protection bẹ̀ intense pẹ̀lú wọn tí wọn kó ẹsẹ̀ táwọn náà padà fi ń múṣẹ sí lẹ́yìn tí wọn náà rí wọn àwọn náà wò wò ẹ̀tọ́ ìjẹba kankan náà nù ntí wọ́n ṣe tẹ́rù fi ń bà ọ́ tó wá sáwá báwọn náà táwọn náà wá ń ṣe irú rẹ̀ bẹ́yẹn méjì bá jọ tẹ̀rì sódò tí wọn ọjọ́ mọ wẹ̀
wọn ìpera wọn lónìrànlọ́wọ́ wọn wọlé mi láti ta ni tó bá rí bẹ́ẹ̀ ẹ kún dí àwọn nǹkan wọ̀nyí kò sí èrè ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin àfa àwọn náà ọlọ́wọ́n mọ̀ta àbùkù yín lọ ní o àfi tẹ́ ẹ bá padà sídìí tẹ́ ẹ lọ́kọ́ nù kí ó tọ́nà wíta níbi rẹ wí tẹ́ ẹ bá padà bẹ́ẹ̀ sì mọ kàbùkù láéláé nù alábùkù ẹni ẹ̀tẹ́ ní ẹni àbùkù ní ẹ̀ sì ṣe lórí rẹ̀ àfi kọ́lọ́hún ṣe lórí kọ́lọ́hún gba tuntun ayé lóko. Assalamu alaikum warahmatullahi.